Sunna TV Yorùbá. Ahlan wa sahlan ya Ramadan. Láti iléeṣẹ́ ẹ̀rọ amóhùnmáwòrán ti Sunna TV ní ìlú Kútọ́nù lórílẹ̀-èdè Benin láti ń kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé pé ẹ kú ojúlọ́nà, ẹ kú palẹ̀mọ́ oṣù Ramadan, oṣù yọ́nú, oṣù kẹ́, oṣù àánú, oṣù yọ ẹ̀ṣẹ̀, oṣù àforíjì, oṣù tó ṣe pé a máa rí àwọn ètò lọ́lọ́kọ̀ òjọ̀kan láti Sunna TV yìí, láwọn ètò tí kìí jẹ́ káàwẹ̀ ó gbóòyàn, tí kìí jẹ́ káàwẹ̀ ó dààmú èèyàn lọ́rọ̀ ẹ̀sìn láti inú alukurani, láti inú àdísì, láti ẹnu àwọn àfá jàǹkànjàǹkàn tí ẹ máa rí tí Sunna TV ó fi máa ṣe yín lóore, tí ó fi máa ta yín lọ́rẹ gẹ́gẹ́ bí oṣù Ramadan. Sunna TV náà ni wọ́n ń kí yín kalẹ̀ yìí pé a kú ìpalẹ̀mọ́ tó àwa ń parọ́wà fún gbogbo àwa mùsùlùmí ká ní ìpalẹ̀mọ́ kalẹ̀ fún oṣù yìí, torí pé oṣù Rajab wọ́n ní gẹ́gẹ́ bí oṣù tá a ro ilẹ̀ ni, oṣù Shaban oṣù tá a gbin ko ni, oṣù Ramadan oṣù tá a fi kéré oko ni. Bí èèyàn ò bá nílẹ̀ débi tí ó rolẹ̀ báwo ló ṣe fẹ́ gbin ilẹ̀, tí ò bá gbin ilẹ̀ báwo ló ṣe fẹ́ kéré oko. Láti wákàtí lọ ẹ jẹ́ ká ti gbà pé Ramadan ti wọlé bá wa, Ramadan ti kanlẹ̀kùn ẹnì kọ̀ọ̀kan wa. Kí la fi lékún níbẹ̀rù Ọlọ́run, kí la fi lékún nífẹ̀ẹ́ Ọlọ́run, kí la fi lékún nítẹ̀lẹ́tà Nábì wa Muhammad. Ká tètè nígbàradì ẹ̀ kalẹ̀, ká má jẹ́ kí Ramadan kó wọlé bá wa lójijì. Ramadan ti dé tán o. Rabbana taqabbal minna innaka anta sami'ul alim wa tub alayna innaka anta tawwabur rahim. Àlàáfíà ara, àrísìkí tá a fi gbà àtòkùn ẹ̀mí tí a fi ṣe gbogbo ohun tó tọ́ ká ṣe nínú oṣù Ramadan, Ọlọ́run má fi jẹ wá yà o, Ọlọ́run má fi jẹ wá yà o. Allah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Láti Sunna TV ẹ̀ka ti Yorùbá ní ìlú Kútọ́nù ló ń kí kú ojúlọ́nà oṣù Ramadan. Ahlan wa sahlan ya Ramadan, shahrut tawbati wal ghufran. Marhaban bika Ramadan, Ramadan, shahrudh dhikri wal ihsan.